bàbá kọ́kọ́ wọnú ilé kan ìyáálé ilé náà là á kọ́kọ́ kí ẹlẹ́gbẹ̀rin ìgbàkọ Akanda Awikonko ló kọ mi. Mo kí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáńlá ayé. Mo kí pé àlàáfíà Olódùmarè kó wà pẹ̀lú yín. Mo kí pé iṣẹ́ ìṣe yín ò ní dìṣẹ́. Mo kí pé a kú àlàjá òpin ọ̀sẹ̀, a kú ìsinmi òpin ọ̀sẹ̀. Kọ́lọ́run ó jẹ́ ká làájá láyọ̀ àtàlàáfíà lágbára Ọlọ́run. Kí ni tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí? Mi ò mọ̀ bóyá ẹ̀yin ti gbọ́ àbẹ́ẹ̀ tí gbọ́. Bẹ́ẹ̀ bá tí wàá gbọ́ kí n máa sọ fún yín wípé ọ̀kan nínú àwọn sí ajìjàngbara Yorùbá nation ní ká pé àbí ká pé ọ̀kan nínú àwọn tí ń béèrè fún ilé olómìnira ti Yorùbá. Tá bá sọ wípé à ń béèrè fún ilé olómìnira ti Yorùbá, èmi náà wà láàrin wọn, láàrin àwọn tá a lè sọ pé à ń béèrè fún òmìnira Yorùbá. Eléyìí tí èmi ń béèrè fún ló yàtọ̀ sí tàwọn kan. Òmìnira Yorùbá tèmi Àkàndá tí mo wà nínú àwọn tó ń béèrè fún òní Yorùbá self-determination within Nigeria. Yorùbá self-determination within Nigeria, that is regional government, parliamentary system of government. So ìdí ni wípé orílẹ̀-èdè Nàìjíríà ó ti tóbi jù fẹ́nìkan láti govern. Àjọ gbogbo àjọ mọ̀ òótọ́ ọ̀rọ̀ bẹ̀. Adẹ̀wá wo wípé ọ̀nà owó lọ́nà àbáyọ òun náà ni pé ká lọ possible kórílẹ̀-èdè yìí ó pín yẹlẹyẹlẹ. Tùbẹ́ẹ̀nùbí ìbá sàn kálukú ìbá padà wu agbára ẹ̀. Bó làwọn ṣe lágbára tó, bó làwọn ṣe mọ̀ lútòsí, bó làwọn ṣe mọ̀ nǹkan ṣe sí. But unfortunately orílẹ̀-èdè yìí ò yára pín bẹ́ẹ̀, kò lè yára pín bẹ́ẹ̀. Ìdí ni pé níwájú ilé yín, lẹ́gbẹ̀ẹ́ ilé yín, nínú ìlú yín, ládùúgbò yín, ní local government yín, ní constituency yín, ní senatorial district yín, ní state yín, àwọn olóṣèlú kan bẹ́ẹ̀ tó jẹ́ pé ìwà àpapọ̀ Nàìjíríà ni wọ́n fi ń buta. Ìwà àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n fi ń jẹun. Ìwà àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n fi accumulate wealth, ni wọ́n fi ń kó ọrọ̀, ọlá àti ọlà jọ. Bóyá lọ́nà tó tàbí ilé tí ò tọ́. So irú wọn ò lè ever fọwọ́ sí kórílẹ̀-èdè yìí ó pín. So ìjọ́kíjọ́ tí wọ́n bá ronú débẹ̀ tàbí táwa mẹ̀kúnnù ìlú tá bá nígbàgbọ́ débẹ̀, I mean tí lájà percentage wa bá ní lọ́kàn wípé ká dá dúró lọ́nà àbáyọ, bàbá sọ fáwọn èèyàn wọ̀nyí ó possible kí wọ́n yọ̀ǹda wa ká máa lọ. Ṣùgbọ́n títí ìgbà náà ntọ́ àfẹ́síbù náà ni restructuring, kí wọ́n restructure Nàìjíríà. Ẹ jẹ́ àjọsọ àsọyépọ̀. Ọ̀mọ̀wé Goodluck Jonathan ó ṣe bẹ́ẹ̀ ní 2014 láti pè pàdé àpérò níbi tó ti jẹ́ pé kò sí ethnic nationalities tí ò ní aṣojú ń bẹ̀. But unfortunately ìjọba tó dé lẹ́yìn ẹ̀ ò implement ẹ̀, torí pé wọ́n mọ̀ pé tí wọ́n bá implement ẹ̀ yóò gbàjẹ́ sọnù lọ́wọ́ àwọn èèyàn kan, and again ipò àṣẹ ọ̀pá agbára yóò kó lọ́wọ́ àwọn ẹ̀yà kan. Ẹja gbélé yun sẹ́gbẹ́ ọ̀tọ̀ àwo gédéǹgbé. Gbogbo alájọ gbọ́ ní oṣù kẹrin ọdún tá a wà yìí, nígbà táwọn kan tí wọ́n pera wọn ní ọmọ ẹ̀yìn Dúpẹ́ Onítìrí tí wọ́n ní àwọn fẹ́ reclaim, àwọn ti declare, wọ́n mọ̀ announce ìjọba wọn. Gbàgbé ńgbà yẹn tí Dúpẹ́ Onítìrí búra fún ẹni tí wọ́n pè ní olórí ìjọba adelé ńgbà náà, táwọn kan fi kó bọn tí wọ́n lọ sí secretariat nìbàdàn tí wọ́n ní àwọn wá lé Ṣèyí Mákindé kò láàyè rẹ̀ gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, torí pé àwọn ti níjọba adelé tí yóò wá gbàjọba nípínlẹ̀ Ọ̀yọ́ tó jẹ́ pò ní yóò sì mọ̀ sí ààrẹ ilẹ̀ Yorùbá. Unfortunately wọ́n níjọba adelé tí yóò take over lọ́yọ̀ọ́, kò síjọba adelé tí yóò take over lẹ́kọ̀ọ́, kò síjọba adelé tí yóò take over lọ́ṣun, lógùn, lẹ́kìtì, lóǹdó, ní Kwara. So
eléyìí la fi wá wò wípé àwọn èèyàn tí wọ́n sọrú ẹ̀ sọ̀rọ̀ tí wọ́n dárú ẹ̀ lásà ọdẹ orí ń yọ wọ́n lẹ́nu, àwọn tí wọ́n jẹ́ ọ̀gá wọn akòkòrò eyín ń yọ wọ́n lẹ́nu, jẹyín ń jẹyín wọn. ìdí ni pé bàbá wò wọ́n dáadáa á rí wọn gẹ́gẹ́ bí ẹni tí wọ́n ti kó ọpọlọ ẹ̀ sínú páálí ìsáná, ẹni tí ò lè dánú rò, ẹni tí ò ní làákàyè, òféègè èèyàn tí ọ̀rẹ́ ṣẹ̀ walẹ̀ tó jẹ́ pé ọkàn rìn kiri lójúmọ́ ni ìgbé ayé òun gangan ò yé, because I don't know the reason why. bí ẹnìkan ṣe máa dédé sọ fún mi pé Àkàndá ọ̀rọ̀ Awikonko àgbàjọba ìpínlẹ̀ Ọ̀ṣun o, so tó bá ti di lọ́la kó lọ sí àbèrè kẹwàá lọ lé gómìnà Jackson Demola Adeleke jáde kúrò láàyè rẹ̀, n ó wí fún pé bẹ́ẹ̀ bá ti gbàjọba tán ẹ pè mí n ó wá nígbà tí n bá ti gbọ́ announcement yín pé ókè o ẹ ti gbàjọba, because ó yẹ kí lákàyè ó sọ fún wọn pé anybody tó bá gbógun dìde síjọba tí ń bẹ lóde treasonable fellow ni. ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n ní ẹ̀sùn ẹni tó fẹ́ jájọba gbà tàbí ẹni tó fẹ́ dìtẹ̀ gbàjọba, ẹ̀sùn ẹni tí ń kọjú ogun síjọba, ẹni tó fẹ́ dojú ìjọba bolẹ̀. lọ́pọ̀lọpọ̀ gbà wọn kì í sábà ní agbẹnusọ fún tàbí lọ́yà, because tẹ́ bá wò dáadáa wọ́n kó ìlú Ìbàdàn sínú ìkáyàsókè, wọ́n kó ilẹ̀ Yorùbá sínú dààmúdàbò ní mọ́mẹ́ǹtì ìgbà tí wọ́n gbé ìgbésẹ̀ yẹn. àtọlọ́pàá àti civil defence gbogbo àwọn security agents ni wọ́n wà tàláàt kí wọ́n tó rí wọn mú. wọ́n rí wọn mú pẹ̀lú yúnífọ́ọ̀mù lọ́rùn wọn, pẹ̀lú fúláàgì Yorùbá nation. wọ́n rí wọn mú pẹ̀lú oríṣiríṣi nǹkan ìjà olóró, àdá rẹpẹtẹ tí wọ́n fòdìdí mọ́tò kó, ìbọn oríṣiríṣi. ńgbà tí wọ́n tún wá ṣe gegele lórí gegele ní ìjọba lọ rí níbi tí wọ́n fi ṣe ilé ìjọba tiwọn, bíódè kan báyìí tí wọ́n sẹ́ẹ̀tì ṣí àṣẹ tí wọ́n níbẹ̀ nílé ní government house tàwọn. àwọn èèyàn mi ń ṣègbé torí wọn ò lóye, àwọn èèyàn wọ̀nyí ń ṣègbé torí wọn ò lóye. so ìkan láàrin àwọn mẹ́tàdínlọ́gbọ̀n tí wọ́n kó ńgbà náà ló wá kú sí correctional center. now bẹ́ẹ̀ bá rántí dáadáa níjọ́ náà lọ́hùn-ún gbà tí wọ́n kó wọn, mo ní kí ló máa jẹ́ fèètì wọn, ṣé wọ́n máa jáde níbi ìtàn wà yẹn? òye yé mi pé wọn ò lè jáde ńbẹ̀, because kò sẹ́ni tí ọ̀gbẹ́nu sọ fún wọn ò ní gba béèlì wọn, kò sí nǹkan fẹ́ fi wẹ̀ tán fẹ́ fi mọ́, because wọ́n mú wọn on the act ni, wọn kì í ṣe afurasí, wọ́n bá wọn bẹ̀ ńgbà tí wọ́n ń ṣe ni, wọ́n dẹ̀ bá wọn nǹkan yẹn lọ́wọ́ wọn. mo wá ń béèrè wípé àwọn tó rán wọn ń ṣe dé tòrutòru, I mean ìyá wọn tó wà l'Amẹ́ríkà tí ń rán wọn ń ṣe ní Nàìjíríà, mo ní ṣé yóò yọjú sí wọn, ṣé yóò lágbára láti gbà wọ́n, ṣé tó bá burú tán ṣé kìí ṣàwọn nìkan ni yóò kù. lo and behold láti April tí wọ́n ti kó wọn, wọ́n ẹ̀sẹ̀ kó wọn lọ ilé ẹjọ́, wọ́n sì sún ìgbẹ́jọ́ míì sí ọjọ́ wo ni wọ́n sún ìgbẹ́jọ́ sí, that is inú oṣù tá a wà yìí ṣá, ìparí oṣù tá a wà yìí òun náà ni wọ́n sún ìgbẹ́jọ́ sí. okay now arákùnrin ọ̀hún tó kú òun náà lórúkọ rẹ̀ ń jẹ́ Adéjùmọ̀ Lateef, ó kú sínú correctional center. now ọjọ́ Wednesday ni wọ́n kó wọn wálé sílé ẹjọ́ láti correctional center, ìyẹn Wednesday ìjẹrin yìí náà ni wọ́n sọ fún adájọ́ pé òun ti já láìsí láti April, October la wà yìí, àwọn 27 ni wọ́n kó nínú ẹbí wọn lé. kí ni ìṣẹ̀lẹ̀ ń bẹ̀?
kò mọwọ́ kò mẹsẹ̀ àwọn tó jọkùnrin nínú wọn ṣé wọ́n sọ fún ìyàwó wọn ìgbésẹ̀ táwọn fẹ́ gbé sáwọn ìyàwó wọn fún wọn nímọ̀ràn ṣé wọ́n sọ fún wọn pé kán má ṣe àbáwọn náà ṣàtìlẹ́yìn fún wọn àwọn ọmọdé tí ń bẹ ń bẹ ṣé wọ́n sọ fún àwọn pẹ́rẹ́ǹtì wọn kí la advice táwọn pẹ́rẹ́ǹtì wọn fún wọn àwọn obìnrin tí wọ́n bẹ ń bẹ kí ni wọ́n sọ fún òbí wọn kí ni wọ́n sọ fọ́kọ wọn tó bá jẹ́ pé wọ́n ti lọ́kọ kí la advice tẹ́ bí fún wọn kí la advice tara fún wọn n tá a fi ń sọ rèé o pé báralé ẹni bá ń jẹ kòkòrò tí ọ̀dà tá a kọ̀ tá a wí fún un run hẹ́rẹ́rẹ́ ò ní jẹ́ kárí tí bora lóru ni Yorùbá fi pé àgbà tí ọ̀kẹ́hùn sọ̀rọ̀ yóò kẹ̀tàn sáré. Now Lateef ni wọ́n pè ní 18th defendant láàrin àwọn 27 yẹn. Now àwọn tó kù ní Adéyẹmọ Peter Adéyẹmọ Joseph ọpọsibù kan jọmọ ọmọ ìyá méjì tó réwèlè àbọ̀mọ bàbá méjì Amos Olúwaṣèyí Ògúndèyí Àyànwálé Rọ̀fíàt Ọlárìnwájú Matthew Ismaila Malọmọ Peters Fátókè Anthony Muritàlá Àbẹ̀fẹ́ Ismaila Adépọ̀jù Fátónbí Wàsíù Isaac Friday Àyànwálé Sàbúrì Adéọlá Ilégbédé Adémọ́lá Adéníyì Ògúndèyí Àlàbí Òjó Olúwafẹ́mi Àjàní Ezekiel Adéjùmọ̀ Lateef tá a sọ pé kú yẹn Ayọ̀ọ́lá David Adésọ̀kan Ahmed Abíọ́lá Esther Ọmọyájowó Fúnṣọ́ Tọ́lá Olúfẹ́mi Orítọ́lá Àlàbí Káyọ̀dé Fákẹ́yẹ àti Táíwò Títílayọ̀. Well, ẹ̀sùn márùn-ún wọ́n fi kàn wọ́n òun náà ní conspiracy, unlawful possession of firearms, unlawful assembly, treasonable felony and treason. So now adájọ́ kébì Ọláwọyìn tilé ẹjọ́ gíga ìpínlẹ̀ Ọ̀yọ́ tó fìdí kalẹ̀ sí Ìbàdàn òun náà ni ó ń gbẹ́jọ́ lórí wọn. Wọ́n wá sún ẹjọ́ ọ̀hún sí November 6, November 8 àti November 13 fún arraignment àti hearing. Mo ń bọ̀ láti wá sọ̀rọ̀ lé lórí ẹ fún mi ìṣẹ́jú méjì. God bless you. MDT Clearing, Freight and Logistics. Bá a ṣe kárí ayé bẹ́ẹ̀ ni òye iṣẹ́ yé wa. Cargo services wá dúró tán láti Nàìjíríà. A ó bá yín gbé nǹkan ránṣẹ́ sí àwọn èèyàn yín ní Europe, UK, US, Canada, Asia lọ bẹ́ẹ̀. Gààrí, epo pupa, ẹ̀gúsí, ẹja gbígbẹ, ìgbín, irú, àpọ̀n, aṣọ, ìlẹ̀kẹ̀, àwọn ìwé tó ṣe pàtàkì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kò tán síbẹ̀. MDT Clearing Services lékètéńté. Àṣẹ tó ń tẹjọba tá a gbà. Ó ń mú àwọn èèyàn yàn wá láàyò láti port. Ọwọ́ kan ni MDT á clear kọ̀ńténà yín jáde fún yín. Bó ṣe kọ̀ńténà tó kún fún káà lóríṣiríṣi tàbí ohun mìíràn. Àwọn òṣìṣẹ́ wa kọ̀ lálá. Professionalism wa kò lẹ́gbẹ́. MDT doorstep delivery service náà ò gbẹ́yìn. Níbikíbi lágbàáyé àwa gbé ọjà yín fún yín lẹ́nu ọ̀nà yín. MDT tún bá ní rajà. Product sourcing ìyẹn ni pé à á ràn yín lọ́wọ́ láti ra ohun tí ẹ fẹ́. À á sì fi ránṣẹ́ sí yín ní kánmọ́ kóbó. Ní MDT Clearing, Freight and Logistics. Akájú ẹ̀, àtò, àlétò, iṣẹ́ wa yàn ó yanjú lówó péréte. Ẹ máa bọ̀ lólulẹ̀ iṣẹ́ MDT ní nọ́mbà 22 Lateef Salami Street, Ajao Estate, Ìkẹjà, Lagos. A sì tún ní ẹ̀ka káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ bá wa sọ̀rọ̀ 0818-231-1480 àti 0912-907-4004. Bákan náà, ilé-iṣẹ́ MDT lókè òkun wà ní Toronto, Canada. Please call +1647-289-5364. Website www.mdtfreights.com. MDT Clearing, Freight and Logistics. Assure delivery. Mo kí gbogbo etí tó ń gbọ́ wa nílé, mo sì kí gbogbo ojú tó ń wò wá nílé pé ojú tẹ fi ń wò wá ò ní fọ́, etí tẹ sì fi ń gbọ́ wa ò ní di. Orúkọ tèmi ni Godwin tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí ìyá Ìjẹ̀bú. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ní ìṣe wa, wípé ìlera yín òun ló jẹ wá lógún. A tún ti dé bí a ṣe ń dé o. Gbogbo ẹ̀yin tí ẹ ní ìṣòro tó jẹ́ pé ọkùnrin tó dàbí obìnrin nínú ilé, ọkùnrin tí ò lè ṣojúṣe ẹ̀ pẹ̀lú ìyàwó ẹ̀, ẹ kàn sí iléeṣẹ́ Godwin.
ẹ̀yin tó jẹ́ pé pépà lẹ máa kà lálẹ́ ẹ má ka pépà mọ́ ẹ kàn sí wa a ní pákéjì oríṣiríṣi fún yín a ní 3-in-1 a ní 2-in-1 fẹ́yìn ọkùnrin tó lè jẹ́ kẹ́ tó máa jẹ́ kẹ́ ṣe bó ṣe yẹ kẹ́ ṣe. bákan náà ni ìṣòro tí a ń pè ní arthritis yìí ó ń ṣọkùnrin ó ń ṣobìnrin orúnkún ríro ìbàdí ríro ọrùn ẹsẹ̀ ríro ẹlòmíì ó lè jẹ́ osteoarthritis lónìí ẹlòmíì rheumatoid arthritis ẹlòmíì ìdẹ̀rẹ̀ kò ní lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kírun ó ṣeé ṣe kó jẹ́ sciatica ni ó ṣeé ṣe kó jẹ́ lumbar spondylosis ni ẹlòmíì ìdẹ̀rẹ̀ arthritis ni tó bá ti di pé ìbàdí ń wọ ẹ̀ ò lè bẹ̀rẹ̀ ẹlòmíì orúnkún ríro ẹlòmíì ẹsẹ̀ á máa gbóná ẹlòmíì àpapọ̀ rẹ̀ á máa gbóná ẹlòmíì ẹsẹ̀ á máa gbọ̀n ẹlòmíì ara á máa tá orí á máa tá àpapọ̀ ara á máa tá ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú ẹlòmíì ò lè fojú ọwọ́ ẹ̀ báyìí gbogbo ọwọ́ á máa ró gbogbo ẹ̀yin tẹ́ tí ń lò náà ẹ máa jẹ́rìí sí ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. bákan náà ni àwọn èèyàn tó ń tọ̀ ìtọ̀ àtọ̀jù yìí ó ṣeé ṣe kó jẹ́ pé prostate enlargement ni fún ẹ̀yin ọkùnrin tẹ́ ti lé lọ́mọ 40 ọdún tẹ́ bá ní prostate enlargement ẹ lè máa tọ̀ léraléra ẹlòmíì ò ní rí tọ̀tọ̀ rárá ẹlòmíì ìdẹ̀rẹ̀ tó bá fẹ́ tọ̀ á máa ní ìrora ẹlòmíì ìdẹ̀rẹ̀ kó tó débi tó máa tọ̀ sí ìtọ̀ yìí ti máa jábọ́ ṣùgbọ́n obìnrin ní á máa tọ̀ léraléra kó tó débi tó máa tọ̀ sí ìtọ̀ yìí á ti máa jábọ́ ó ṣe é ṣe kó jẹ́ weakness of bladder làwọn ní àbí kó jẹ́ infection àbí kó jẹ́ diabetes insipidus tí a mọ̀ sí àtọ̀gbẹ ìyẹn náà lè fà á ká máa tọ̀ púpọ̀ jù ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú èyíkéyìí tó lè fà á kẹ́ ẹ máa tọ̀ púpọ̀ jù ara iṣẹ́ wa ni lára iṣẹ́ tèmi jogún látọ̀dọ̀ bàbá mi àtọ̀jú yín gbogbo ẹ̀ ó sì padà sí àyè ẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ. bákan náà ni àwọn tó ní hepatitis ooru inú ẹ̀dọ̀ ni ṣùgbọ́n tí hepatitis bá ti pẹ́ lára ó lè ba ẹ̀dọ̀ jẹ́ ó lè fà á kéèyàn ní enlarged liver ó dẹ̀ lè fa oríṣiríṣi ìṣòro sí ẹ̀dọ̀ yẹn ẹlòmíì á máa ní àmì bí kínú máa dùn bí kójú máa pọ́n kítọ̀ ẹ̀ máa pọ́n ẹlòmíì dẹ̀ kò ní rámì rárá bóyá lọ ṣàyẹ̀wò wá kàn sọ fún pé ó wà positive ẹ pọ̀ sí wa ẹlòmíì ìdẹ̀rẹ̀ ó lè jẹ́ liver cirrhosis lòun ní èyíkéyìí tí ẹ ó ìbàjẹ́ ẹ pọ̀ sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú bí mo ṣe sọ̀rọ̀ yìí tẹ́ ní prostate ó jẹ́ prostate enlargement ni ó jẹ́ prostate cancer ni ẹ pọ̀ sí wa pẹ̀lú ògo Ọlọ́run ẹ ní rí bákan náà mọ́ mo ti sọ fún yín gbogbo ìṣòro yòówù kẹ́ni ewé àti gbòǹkan mélé tí àwọn bàbá wa ń lò láyé àtijọ́ tá a ti gbé kalẹ̀ lọ́nà ìgbàlódé tó sì ṣe bẹbẹ lágbára òun là ń lò fún ọmọdé àti àgbà ẹ kàn sí wa ẹ ní kábàámọ̀ pẹ̀ ṣe bẹ́ẹ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ní 080-330-34777 080-330-34777 ẹ bá wà lamẹ́ríkà kẹ́ ẹ wà ní Spain kẹ́ ẹ wà ní UK ibikíbi tẹ́ ẹ bá wà ó jẹ́ Canada ni ó lè jẹ́ Port Harcourt ni ó jẹ́ Abuja ni ibikíbi tẹ́ ẹ bá wà ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp ẹ lè pè mí ẹ lè fi voice note lẹ̀ ẹ lè fi message lẹ̀ lórí WhatsApp máa dá yín lóhùn bó ṣe tó àti bó ṣe yẹ gbogbo ibi tẹ́ ẹ bá wà lè gbòmí wá máa dé ẹ sì ní kábàámọ̀ pé ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú ẹlòmíì apákan ara ẹ̀ á máa kú kí ló fà tápákan ara fi ń kú ẹ kàn sí wa ẹ máa mọ̀ ẹlòmíì ọrùn àdédé máa steve ẹlòmíì àyà ló máa dùn ẹlòmíì ẹ̀gbẹ́ ló máa dùn ẹlòmíì á máa wúkọ́ ó lè wúkọ́ kókó ti wà lẹ́nu ẹ̀ tipẹ́tipẹ́ tí ò sì ní lọ ẹlòmíì ìdẹ̀rẹ̀ ó máa ní ìṣòro àti breathe in oxygen breathe out carbon dioxide àwa máa ní ìṣòro á máa ní kàtà gbogbo ìgbà kí ló fà ó ṣeéṣe kó jẹ́ asthma ni ó ṣeéṣe kó jẹ́ bronchitis ó lè ṣeéṣe kó jẹ́ pneumonia cough ìwọ ní tó bá ti kàn sí wa èyí tó bá jẹ́ nú ẹ̀ ló máa determine irú egbògi tá a lè kẹ̀rà láti lè ṣe wa ẹ ṣe mọ̀ mo ti sọ fún yín o ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 080-330-34777 iléeṣẹ́ Godwin last bus stop yín ni pẹ̀lú agbára Ọlọ́run remember if it is not Godwin it can never be like Godwin. I used to tell you health is something to be treasured. Ire o. ìwúrí ọdún tuntun níbi tá a ti máa ń tọrọ ohun tá a fẹ́ tẹ́lẹ̀ dọ̀ sì máa fàṣẹ sí ní wàrà ṣe é sà tọdún yìí tó ti wọlé dé o. ọ̀wọ́n ní ọmọ aṣẹ́gilájẹ́ ẹ̀là àwòrán ọmọ làpúlà sọ̀rọ̀ ọ̀gbìngbìn kan gbogbo wọn gorí ìrókò wọn ń pariwo ajé tantan gbogbo ẹ̀dá yìí pátá tó fẹ́ bẹ́gbẹ́ pé làlùyọ lẹ́nu iṣẹ́ ò fẹ́ máa rí tajé ṣe kó o ṣòwò kó o bóde pàdé ìṣègùn ọ̀tá lójú ayé àti lójú ọ̀run ẹni tó ń wá ọmọ lọ́jọ́ tó ti pẹ́ ìjákulẹ̀ lórí ìwé ìrìnnà ní gbogbo ìgbà ò ti ń rí jẹrí mu tẹ́lẹ̀ ṣàdédé ní gbogbo nǹkan lọ́bìrìbì tètè máa bọ̀ níbi ìwúrí ọdún tuntun yìí èyí tó máa wáyé fún ọjọ́ mẹ́rìndínlógún gbáko ní December ọdún tá a wà yìí kó o wá tọrọ gbogbo ohun tó fẹ́ fún ayé rẹ ní ti dáadáa káwọn alálẹ̀ ó sì máa fàṣẹ sí lójú ẹsẹ̀ àwọn tó wá lọ́dún tó
kọjá ohun tí wọ́n fẹ́ ti tó wọn lọ́wọ́ wọ́n ti ń gbé ìgbésí ayé ìrọ̀rùn báyìí ìwọ náà má ṣàfira ẹ̀ wá gbọ́ o ẹ̀yin tẹ́ bá wà lọ́nà tó jìn lórílẹ̀‐èdè Nàìjíríà àtẹ̀yin tẹ́ wà ní èyíkéyìí orílẹ̀‐èdè ní Áfíríkà tó fi mọ́ ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó tẹ́lẹ̀ ráàyè wá síbi ètò yìí físíkàlì ẹ̀ má fòyà ṣẹ́rí bí ìwúrí ọdún tuntun yìí bá ti ń lọ lọ́wọ́ ní December a ó máa ṣe fídíò call pẹ̀lú yín tí kálukú dẹ̀ máa ṣe ìwúrí rẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan ní èmi kan ìwọ kan tó lóyìnbó ń pè ní one on one táṣe ó dẹ̀ máa gùn lójú ẹsẹ̀ privacy yìí jẹ́ wá lógún gidi gan ni o àwọn tí yóò máa súre fáwọn èèyàn níbi ètò yìí mímọ́ ni gbogbo wọn wà àwọn alálẹ̀ ló ń gbẹnu wọn ṣàṣẹ elédùà ló fi ṣẹ́ rán wọn ó yá tó bá wà ní Nàìjíríà tàbí any country ní Africa bó sì jẹ́ lóyìnbó ló wà tètè pé àwọn hotline wa yìí kó book sílẹ̀ +2349150491170 tàbí +2349150491169 tó fi mọ́ +2347031854347 ẹ̀yin tẹ́ ẹ bá wà ní ìpínlẹ̀ Ògùn àtàgbègbè ẹ lè kàn sí ilé iṣẹ́ wa láti lọ book a wà ní number 55 OEA compound along Old Ondo Benin Express Road adjacent Bena Farm Junction Ìjẹ̀bú Ìlẹsẹ̀ nípínlẹ̀ Ògùn tàbí kẹ́ ẹ kàn sí OEA Herbs and Scrub Spices lórí Facebook @OEA_Abba lórí Instagram wẹ́bsáìtì wa ní www.oea/abba.com email address wa ní appscrubs2019@gmail.com níbi ìwúrí ọdún tuntun tó máa wáyé ní December ọmọọba Ọlámilékan Olówú aláṣẹ OEA Herbs and Scrub Spices ló wí pé tèmi tiẹ̀ ò ní ṣòro ṣe o èéṣẹ́. So like I said mo ní kí ni fẹ́ẹ̀tì fámìlì wọn pẹ̀lú ìṣẹ̀lẹ̀ yìí now bàbá bímọ lẹ́yìn tá a bá ti tọ́ ọmọ tá a bá ti ń tọ́ ọmọ ká máa kọ́ ọmọ ìdí ni pé mi ò mọ báwo ni wọ́n ṣe approach èèyàn pé a máa lọ gbàjọba o láàrin wọn àgbàlagbà ńbẹ́ńbẹ́ o bá lè lé lọ́pọ̀ láàrin wọn bẹ́yẹn o kò wá sẹ́ni tó lárò padà kò sẹ́ni tó béèrè wípé madam ẹ láti occupy àti reclaim a sì ti declare ẹ máa bọ̀ lé ìkájọ wá sí bẹ́ẹ̀ bá ti wá lè wálé ayọ̀ǹda olórí ìjọba adelé yín ń kọ́ níbo ni ti ń ṣèjọba nísìnyí mi ìmọ̀ bọ́yẹ mọ̀ wípé àwọn tí wọ́n láwọn ń ṣe Yorùbá nation yìí especially àwọn igun Dúpẹ́ Onídìrí pẹ̀lú ògo Ọlọ́run wọ́n sì nígbàgbọ́ páwọn wà ń jọba náà páwọn ń ṣèjọba lọ because wọ́n ń sọ̀rọ̀ bí ẹni tí ń run government kéèyàn máa run government lórí social media common reflect ní real life ẹ rí pé ìjọba ojú àlá ni so mi ò rírú ẹ̀ rí o mi ò rí bí brain yẹn ṣe máa lock to the extent pé kò wá mọ̀ tún yàtọ̀ sósì mọ́ kò mọ̀ yàtọ̀ láàrin tó tọ́ àti tí ò tọ́ jojúmọ́ ni wọ́n ń ṣèpàdé wọ́n tó ní broadcasting radio tiwọn wọ́n láwọn oníròyìn tiwọn tí ń gádà ròyìn fún wọn lọ́tún lọ́sì ẹ̀rín pa mi ń lè rẹ́rìn bí àṣẹ nìkan orílẹ̀-èdè Nàìjíríà ògo rẹ̀ ń kọ́ ìran Yorùbá ìran ọba aládé ìran ọmọ aládé ta nígbàgbọ́ wípé agbọ́n alóye a sì nímọ̀ ṣé láàrin wa nírú àwọn èèyàn wọ̀nyí wà ṣé láàrin wa nírú àwọn ìṣẹ̀lẹ̀ yìí ti ń ṣẹlẹ̀ ó wà very very painful so ní àkótán ara ò ní wípé kí ló máa jẹ́ fate àwọn èèyàn wọ̀nyí ṣé wọ́n máa bọ́ nínú ẹ̀ ṣèjọba máa ṣíjú àánú wò wọ́n ṣé gọ́ọ̀mẹ̀ntì kan déédéé máa rò wípé ẹ wo ọmọdé ní í ṣe wọ́n jàre ẹja yọ̀ǹda wọn ọmọdé ní í ṣe wọ́n ò dénú òfin níbo ni wọ́n ti lò gbésí ayé wọn tó kù kí lèrè tí wọ́n jẹ nínú ìgbésẹ̀ tí wọ́n gbé ta ló lose ta ló gain ǹjẹ́ ìjọba orílẹ̀-èdè Nàìjíríà fèlì wọn ǹjẹ́ gọ́ọ̀mẹ̀ntì ìpínlẹ̀ Ọ̀yọ́ fèlì wọn ǹjẹ́ ìgbésẹ̀ wọn ní pàtì nínú láìfẹ́ mi àtẹ̀yìn
anìkan pèrò nìkan ní sọkọ̀ ìyá ẹ̀ àwọn àtẹ̀yàn mélòó wọn jọ sọ ǹjẹ́ àwa ń bẹ ńgbà tí wọ́n ń discuss ẹ̀ sógun wa lọ́wọ́ sọ́kàn wá lẹ́sẹ̀ sógun wa nítan so àwọn tó rán wọn ṣe dé tòrutòru ńkọ́ tí wọ́n forí mò ń nú kílé tí wọ́n yọrí ìta kílé tí wọ́n lè fọwọ́ sọ̀yà kí wọ́n wálé nítorí ẹ̀ ńgbà àwọn èèyàn tá a tì sínú ewu ẹja lọ bá wọn kí ni ìgbésẹ̀ táwọn èèyàn wọ̀nyí ń gbé láti rí i pé ìyà yóò jà àwọn èèyàn yìí gbé after all àwọn ni wọ́n rán wọn kí ni ìgbésẹ̀ tí wọ́n gbé fún àti ẹbí àti ará wọn àwọn tó fìyàwó fọmọ́lẹ̀ ǹjẹ́ Yorùbá Nation Dúpẹ́ Onídìrí àti àwọn tó kù ǹjẹ́ wọ́n jókòó rò ó jíjẹ àti mímu àwọn èèyàn wọ̀nyí tí wọ́n jẹ́ breadwinner family wọn kí ló yẹ ká ṣe fún wọn owó iléèwé àwọn ọmọ tí wọ́n fi lẹ̀ níbi Yorùbá Nation la ni wọ́n ń jà fún ṣerú ìjọba tẹ́ fẹ́ ṣe lélẹ́yìí ìjọba ẹ̀ńkú ló kú ẹ̀ńkù ló kù ẹ̀dẹ̀ ní àwọn èèyàn mọ̀ jàǹfààní ètò ìjọba ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ ṣé wọ́n ti ń jẹ́ ètò ìlera ọ̀fẹ́ alábọ́dé tẹ́lẹ̀ mú wá sáwọn èèyàn ti ń jẹ́ sàn ti ń jẹ gbádùn rẹ̀ sàn ti ń fìlẹ̀ ẹni Yorùbá láàmú sọ ń léèwé wa sáà ti ń sọ ọ̀nà wo lẹ́gbà tẹ́ fi ń ṣèjọba tiyín so Akanda ọ̀rọ̀ Awikonko Àjàó àrò Awikonko aṣọ lójú ọlọ́rọ̀ tí mo pé bọ́lọ́rọ̀ bá gbọ́ kí n bàbá ńlá bàbá ọlọ́rọ̀ ó ṣe ìdáhùn sáwọn ìbéèrè mi èmi náà expect ẹ̀ lọ́dọ̀ anybody torí mo mọ̀ pé kò sẹ́ni tó mèdè àyàn bí ẹni tó mú gọ̀gọ́ ẹ̀ lọ́wọ́ ẹni ó gbómìlì dání ńlọmọ tó mẹ́lẹ́ ń sọ kò sẹ́ni tí yóò lè dáhùn béèrè yẹn lẹ́yìn Madam Dúpẹ́ Onítìrí nìkan but unfortunately mọ̀mọ́ yóò wà feasible kò wá Nàìjíríà òkè òkun ní ti ń fọ́kà ní ń fọ́kò nípa àwọn ti gbàjọba àwọn gbàjọba báwọn ṣe gbàjọba rèé báwọn ó ṣe gbà rèé báwọn ó ṣe ṣèjọba rèé òye yé mi pé tí Dúpẹ́ Onítìrí bá dé orílẹ̀-èdè Nàìjíríà lọ́la wọn ò mú lọ́la yóò sì wẹ̀ wọ́n náà lọ́la yóò kọ́kọ́ dọ́dọ̀ àwọn ọlọ́pàá obìnrin 1 or 2 things àwọn SSS àwọn yẹn ó bá ní gbólóhùn díẹ̀ torí mo mọ̀ wípé àlejò wọn ni yóò sì ọkọ́ gúnlẹ̀ sọ́dọ̀ wọn ńbọ́ tó bá wá múrú ẹ̀ tó bá yé dé sí Nàìjíríà tíjọba ò sì mú tí SS ò sì ránṣẹ́ sí i pé tó àwọn ní gbólóhùn kan àbí méjì láti bá a sọ a jẹ́ pé anybody ló lè san sọ̀rọ̀ ẹ̀ sọ̀rọ̀ at any point in time. So my lovely brothers and sisters bàbá ń sunkún ẹja máa ríran o ká tó gbé ìgbésẹ̀ ẹja aráàrò jinlẹ̀ lórí ìgbésẹ̀ ọ̀hún kọ́rọ̀ wọ́n má di àtẹ̀yìnkọ́gbọ́n agétí ajá tá a gé ilé títán tí ṣẹ̀ṣẹ̀ ń tọ́jú abẹ́ gbogbo yín lẹ ti rí ìjọba délé wọn ò lè má ṣe ìpàdé wọ́n ti sẹ́ndì mẹ́sẹ́ẹ̀jì sírí mi rẹpẹtẹ láwọn oní Yorùbá Nation yìí o wọ́n ti sẹ́ndì ẹ̀ sí mi rẹpẹtẹ bóyá wọn ò wá mọ̀ pé mi ìsara wọn ni o bóyá ọkàn wù wọ́n láti máa fi mẹ́sẹ́ẹ̀jì ṣòfò ni o I don't really understand. ilé iná ìsinmi wo MOA gives final warning to Nigeria governors encroaching to kini. So now Akanda mo fẹ́ máa lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n mo wá wò pé ó yẹ kí n
play àwọn ọ̀rọ̀ wọn fún yín bó ṣe bíntín bó ṣe kóńdó bó ṣe kù mọ̀kàn ẹbọ ti kalẹ̀ foríta fésù ìhun ńlá ń ṣẹlẹ̀ nílé ikú. pátápátá ni rédà wọn wà lórí yín o. ṣùgbọ́n rédà wọn wà lórí yín o. ẹ bá àwọn kan ṣe ìpàdé kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí lọ́màìkì rántí àwọn ọ̀rọ̀ tán sọ nínú ìpàdé náà rántí reaction tiẹ̀ rántí ohun tó wà nínú ẹ̀ rántí ohun tó gbé sí ohun tó sọ wá rántí nǹkan tó tún wá sọ lẹ́yìn tí ìpàdé náà tán tó ti kúrò nínú ìpàdé kó lè mọ̀ pa mọ́nítọ̀ ẹ̀ kò sẹ́nibodè nínú yẹn tá à kì í mọ́nítọ̀ yálà wà nílẹ̀ Yorùbá ò sí nílẹ̀ Yorùbá ń sọ fún pé leaders wà lórí yín. àwọn ọ̀rọ̀ kan wà tákíntóyè ti sọ tá ti ká sílẹ̀ tó jẹ́ bàbá ńlá exhibit ó wà nílẹ̀ lọ́wọ́lọ́wọ́ àwọn ìgbésẹ̀ kan wà tí overrated ti gbé tó lérò pé ó pamọ́ àti picture àti fídíò ẹ̀ bó ṣe ń gbé ìgbésẹ̀ yẹn má rántí má gbàgbé pé ìwọ overrated ìwé kan tó wẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí má wọrí ó ní bó ṣe jẹ́ àbí gbogbo ohun tó lò pátápátá ó wà lọ́wọ́ wa picture àti fídíò ẹ̀ wà nílẹ̀ alẹ́ gbàṣẹ ẹ gbà ìwẹ̀ kan tó wẹ̀ tó ń wẹ̀ fún ẹ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí bẹ́ẹ̀ ni má jẹ́ ń túṣu désàlẹ̀ kòkò. a mọ́nítọ̀ yín gidi gan ni bàbá de bọ́ǹkà ìgbésẹ̀ kan tẹ́ ẹ gbé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ìrìn kan tẹ́ ẹ rìn níbi tẹ́ ẹ lọ ó yé yín ẹ má wọrí gbogbo ẹ̀ pátápátá exhibit ni. ẹ jọ̀ọ́ ẹ máa bá mi báwọn ṣe ń sọ kìíní ẹ máa bá mi investigate gbogbo ohun tí mò ń sọ yìí ẹ máa tún kẹ́ máa wọ ẹ. ẹni tó kọ́kọ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn ni agbẹnusọ lórí ètò ìròyìn wọn ìjìnlẹ̀ Marcus ló kọ rẹ̀ tó wà lórílẹ̀‐èdè Turkey ìyá yín gangan ló ẹ̀sẹ̀ fẹ́ bá yín sọ̀rọ̀ yìí. máa tún kẹ́ máa wò kẹ́ wò bóyá orílẹ̀-èdè ni wọ́n ń pe Nàìjíríà àbí arrangement ẹ compare ẹ wo definition méjèèjì ẹ wò wo ló suit Nàìjíríà ń bẹ it's an arrangement tèbí bàbá sọ Ọlọ́run foríjì wọn sẹ àwọn tó kù náà kúkú sọ ń gbà yín náà gbà eléyìí ò lè wọ ṣé kò kí ń ṣe arrangement ni wọ́n collapse educational system lẹ́yìn àwọn tó sọ wípé àwọn bá Africa pẹ̀lú lókèlókè education káwọn replace ẹ jọ ṣé wọn replace ẹ jọ ẹ bá mo kí ló ń ṣẹlẹ̀ níbi tí arrangement wọn tán pè Nàìjíríà ṣé school building lẹ́fẹ̀ẹ́ sọ ni àbí teaching material sí ò sí àbí teacher gan tí ò tiẹ̀ mọ tó fẹ́ kọ́ wọ́n bá béèrè question lọ́wọ́ teacher mi báyìí Ọlọ́run ṣàánú mi o wọ́n ṣe nǹkan nílùú yẹn there was a time tí mo gbọ́ pé. there was a time tí màmá gbọ́ pé now ẹ má jà á gbọ́ ọ̀rọ̀ wọn mọ́ ọ̀pọ̀ yeye o tí n bá ní kí n fi hàn yín o ọ̀pọ̀ gan o fóònù tí a máa ń hàngì ni mo máa ń clear it up ni so voice note wọn lọ́pọ̀ tó bá wọn ara wọn ni máa ń sẹ̀ǹdì ẹ̀ sí mi bóyá rò pé ara kan náà jọ ni wá ni o bóyá ọ̀dẹ̀ mọ́ máa ń sẹ̀ǹdì ẹ̀ sí mi ni o láti ṣe làǹbòròkì fún mi bóyá stylishly ó dẹ̀ fi ń tàṣírí wọn ni I don't know but ẹni ọ̀hún ó gbé ọ̀rọ̀ Yorùbá Nation àti Dúpẹ́ Onídìrí lérí gan-an Akanda ló rọ̀rọ̀ lẹ́nu bíi tejò ẹ jẹ́ máa lọ ọpẹ́ lọ́wọ́ olórí àdá tó pé olórí àdárèrè àrè lọ́wọ́ gbogbo wa bá ṣe ń tẹ́tí sí mi nígbà gbogbo àánú Olódùmarè ní fi ń sílẹ̀ má gbàgbé FM radio project mi
real one ni o kì í ṣe ti alálàdé o real one lélẹ̀ tó máa ní impact lórí èdè àti àṣà Yorùbá tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ní mo fẹ́ yan 500 tó máa fún mi ní 100,000 naira and trust me your boy pé after December 31st I won't mention it anymore then màá wá fi eléyìí tó kù sílẹ̀ fún Ọlọ́run náà ló wà lọ́wọ́ ẹ̀ báyìí o ìgbọ́n mo ń wò pé bóyá ìrànlọ́wọ́ ajé wá láti ìlà oòrùn tàbí ìwọ̀ oòrùn tàbí ní àríwá tàbí ní gúúsù kò sí ìrànlọ́wọ́ kan bí kì í ṣe láti ọ̀dọ̀ Ọlọ́run kan ní sọ̀kalẹ̀ wá bí kì í ṣe kọ́ràn yàn sí yàn ẹ mọ́ wá gbàgbé gbólóhùn tí mo máa ń sọ pé bá a bó oníṣẹ́ ṣiṣẹ́ òun ṣe òṣìṣẹ́ bá a bó oníṣẹ́ ṣiṣẹ́ òun ṣe òṣìṣẹ́ àákò lásán ni yóò yàtọ̀ síra wọn mọ́ yọ̀ mí mọ́ fi mi ṣe ẹ̀yẹ ìwọ kọ́ lọ́lọ́run tó dá mi so tá a bá rí ẹni tí Ọlọ́run fi sí lọ́kàn tó fẹ́ assist mi tó fẹ́ join mi tó fẹ́ wà nínú àwọn tí yóò mú àlá mi ṣẹ ẹ ràn mí lọ́wọ́ pẹ̀lú ntọ́lọ́mbà fún yín lágbára ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp láti gbà ká nọ́mbà +234 904 851 9362 +234 904 851 9362 bó bá jà ká nọ́mbà mi lè fẹ́ Polaris Bank 4091 899 393 4091 899 393 orúkọ tó wà ń bẹ̀ Awikonko TV and Advertising Company Limited Awikonko TV and Advertising Company Limited bó bá wá jẹ́ pé Access Bank ló yá sẹ́yìn lọ́wọ́ The Values Heritage Ventures ló wà lórí ẹ̀ account number 0789 1249 33 0789 1249 33 ẹ like ẹ follow page mi lórí Facebook Awikonko live ẹ subscribe sí YouTube channel mi Akanda ọ̀rọ̀ Awikonko TV Akanda ọ̀rọ̀ Awikonko TV Awikonko TV àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ wá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ lẹ́ẹ̀kan sí ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp nìkan +234 904 851 9362 +234 904 851 9362 èdè àti àṣà Yorùbá ò ní wọ mi orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mìnìmìnì àjò àṣẹ o. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti tẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Ẹgbẹ́ tó fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá tó tún gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Awikonko Development Fans Club Worldwide ẹgbẹ́ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá pẹ̀lú àtìlẹ́yìn gbajúgbajà pèdèpèdè ní Akanda ọ̀rọ̀ Awikonko ẹgbẹ́ tó ń fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá ẹgbẹ́ tó ń gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ ẹgbẹ́ tó dúró láti ṣàtìlẹ́yìn tó gbọ̀ngbọ́n fún Akanda ọ̀rọ̀ Awikonko àti àwọn ètò rẹ̀ káàkiri àgbáyé àǹfààní wà láti darapọ̀ mọ́ wa ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp nìkan ẹ lè pè wá ẹ lè send text message tàbí voice note pẹ̀lú àwọn nọ́mbà wọ̀nyí +234 8053270136 tàbí ààrẹ ẹgbẹ́ Adéolú Adékọ́lá lórí +17048912729. Awikonko Development Fans Club Worldwide ilé aláyọ̀ nílé wa.